ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú déédé àsìkò yìí. Ṣàlàáfíà ni mo bá yín o, gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáyé. Orílẹ̀-èdè Nàìjíríà, ìlú London nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn-ún, orílẹ̀-èdè Amẹ́ríkà, Cuba, Togo, Ghana àti gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní. Torí pé bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí, ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun. Torí pé ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ tèmi dúró dán lọ́sìnsìn. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun náà tún rèé o, bá a ti ń ṣe é lẹ̀ ń wò wá látẹnu olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. ẹ ṣé o, mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o. Bóyá ẹ̀yin ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, abala méjì òun náà ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́ la ti ń gbara wa nímọ̀ràn bá a ti ń rìn nínú ayé téèyàn kì í fi jìn sọ́fìn. Abala ẹ̀kejì la sì ti ń ka lítírésọ̀ Yorùbá. A ti parí ilé ariwo èyí tí mo kọ lọ́sẹ̀ tó kọjá. Eléyìí tí a mọ̀ pẹ̀kẹ́lù báyìí òun náà ni Igbó Olódùmarè. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí i pé mo ti ka Ògbójú Ọdẹ. Mo ti ka Ògbójú Ọdẹ sẹ́yìn. Ẹni tó sì kọ ìwé yìí náà ni olóògbé D.O. Fágúnwà. Iṣẹ́ tó ń fọhùn lẹ́yìn ikú òun náà lélẹ́yìí o. Ní pápápá òun náà ni a ṣètò wa tòní. Tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà lẹ ti ń wò mí, ẹ káàsán o. Nílùú London, ẹ káàsán o. Orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tá a wà yìí, ẹ káàárọ̀ o. Ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà ni. Olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè ló ń kí yín. Ní pápápá tẹ̀yẹ sọ̀kà, ẹ jẹ́ á tẹ̀síwájú. Abala àkọ́kọ́, kí ni tá a fi gbára wa ní ìmọ̀ràn? Tí Yorùbá bá ní Yorùbá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlò èdè, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Yorùbá ló ní ìtumọ̀. Tí Yorùbá bá ní èèyàn boni lára ó já sọlọ, ènìyàn láṣọ ènìyàn, wọ́n mọ tí wọ́n ń wí. Ọ̀rọ̀ yìí sì ní ìtumọ̀ púpọ̀ jù. Ènìyàn boni lára ó já sọlọ. Ǹjẹ́ lẹ̀yin mọ̀ wípé ènìyàn boni lára ó já sọlọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá nílé ayé wọ́n tọ̀rẹ́ nù, wọ́n tẹbí nù, wọ́n á ní kí ló kàn wọ́n pẹ̀lú ìgbésí ayé wọn. Kò rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ìyàwó rẹ̀ ló ti lé àwọn mọ̀lẹ́bí lára rẹ̀, ni ìyàwó rẹ̀ ló ti lé àwọn ọ̀rẹ́ lára rẹ̀, ni ìyàwó rẹ̀ ló ti lé àwọn ẹbí lára rẹ̀ àti àwọn alájọṣe. Bóyá lo mọ̀ pé ènìyàn boni lára ó já sọlọ. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti lé àwọn èèyàn lára ìyàwó ẹ̀, ló ti lé àwọn mọ̀lẹ́bí, àwọn alájọsọ, àwọn alájọṣe. Bóyá lo mọ̀ wípé ènìyàn boni lára ó já sọlọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti sá fún àwọn òbí rẹ̀, ló sá fáwọn àbúrò rẹ̀, ló sá fáwọn ẹ̀gbọ́n rẹ̀. Ènìyàn boni lára ó já sọlọ. Ẹni kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀? Bóyá lẹ̀yin mọ̀ wípé gbogbo àwọn ẹbí tẹ́ ẹ lé yìí, àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ lé lára yín yìí, bóyá lẹ̀yin mọ̀ pé lọ́jọ́ kan ọjọ́ kan tí wàhálà bá dé, ọjọ́ kan ọjọ́ kan tí ìṣòro bá dé, bóyá àwọn èèyàn tẹ́ ẹ lé lára yín lọ́lọ́run ó lò bí áńgẹ́lì fún yín, ta ló mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ á ní èmi nìkan ni, àfèmi nìkan, kò rí tẹbí rò, kò rí tará rò, kò rí tọ̀rẹ́ rò. Ènìyàn boni lára ó já sọlọ o. Ẹ mọ́ ṣì mí gbọ́ o. N ò tún wá sọ pé gbogbo èèyàn, ẹ mọ̀ pọ̀rọ̀ Yorùbá tá a bá sọ̀rọ̀ lọ síwájú, a tún wò sọ́tún, a wò sósì. Irúfẹ́ àwọn èèyàn kan wà tí ò ṣeé súnmọ́. Irúfẹ́ àwọn èèyàn kan wà tí èèyàn gbọ́dọ̀ bá ní àjọṣepọ̀, ṣùgbọ́n síbẹ̀ náà lára àwọn èèyàn láti rí àwọn èèyàn tó ṣeé faranù, láti rí àwọn èèyàn tó ṣeé súnmọ́. Ènìyàn ó boni lára jọ sọlọ o. Bá a ṣe ń lọ nínú ìrìn àjò wa nínú ọdún yìí, ẹ jẹ́ ká fi sọ́wọ́ òsì wa ká má fi jẹun. Irúfẹ́ àwọn èèyàn kan wà tó boni lára tó já sọlọ. Ẹ má jẹ́ á lẹ́bí lára wa o. Ẹ má jẹ́ á lé ọ̀rẹ́ lára wa. Ẹ má jẹ́ á lé àwọn alájọṣe lára wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí bí n bá ṣe ń rí yín náà ni wọ́n máa lù yín lọ́gọ ẹnu. Bí mo ti ń ṣètò yìí,
náà lẹ́ ń wò mí. Àwọn olóyìnbó a ní live and direct. Ẹ mọ́ wàá gbàgbé, ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Ẹ fọ́n káàkiri kí àwọn èèyàn ó tún lè gbọ́ ètò wa fún tòní pé ènìyàn ó boni lára ó já sọlọ. Ẹ má jẹ́ á jẹ́ àdánìkànjọpọ́n torí àwọn èèyàn ń gbádùn wa. Mo sì ti ṣèlérí pé lọ́dún yìí a túbọ̀ mọ́ gbádùn ara wa jù bẹ́ẹ̀ lọ lágbára lọ́wọ́ Elédùmarè. Ní abala ti bí ó tán lẹ́nu ó kù níkùn, ènìyàn boni lára ó já sọlọ o. Ẹ jẹ́ á lọ sí abala tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. Ẹ má gbàgbé o, pápápá làá ṣe é gẹ́gẹ́ bí mo ti sọ. Bóyá ẹ̀yin ní ìmọ̀ràn kan tàbí ẹ lóhun kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ẹ má gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè tó bá jẹ́ káàkiri àgbáyé +1 202 380 8501 +1 202 380 8501. Ṣùgbọ́n tó bá jẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a wà yìí 202 380 8501 ńlẹ́ pè mí sí fún ìmọ̀ràn àti ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ ní pápápá torí a ò rọ́jọ́ músolókùn. Ìwé tá a bẹ̀rẹ̀ sí ní kà lónìí ó ní mo pè ní Igbó Olódùmarè. Òun lẹ̀ ń wò lójú ìwòran yín yìí, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. A ti parí èwo la kọ́kọ́ kà ná olóòtú mi. Èyí tá a kọ́kọ́ kà ní Ògbójú Ọdẹ nínú igbó òun la kọ́kọ́ kà. Ṣùgbọ́n ìta fẹ́ kà yìí Igbó Olódùmarè òun ni àkọlé rẹ̀. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ojú ìwé kínní. Lọ́sàn-án gangan ọjọ́sí, nígbà tí mo jẹun èkejì tán, mo kúrò ní ilé mi, mo bọ́ sí ẹ̀yìn odi, mo gun igi orí àpáta ńlá kan lọ. Nígbà tí mo sì dé òkè lọ́hùn tán, mo bọ́ sí abẹ́ igi kan tí ó hù ní orí àpáta. Mo jókòó, mo lé góńgó, bẹ́ẹ̀ ni oòrùn náà mú gidigidi. Ara ọmọ aráyé gbóná bíi ìkòkò èlùbọ́. Òógùn ń bọ́ lára gbogbo ènìyàn, àfi bí ẹni wípé wọ́n da omi sí ara. Èmi náà bọ́ aṣọ ara mi sílẹ̀, àfi ṣòkòtò ló kù sí ìdí mi. Èmi tí mo ti dé fìlà rí, tí mo tẹ fìlà mi síwájú gọ́ngọ́, mo ṣí fìlà kúrò ní àtàrí mi. Àtẹ̀gùn àlàáfíà ń fẹ́ sí mi ní ìpàkọ́. Ọ̀sán pọ́n gidigidi. Àwọn àgbẹ̀ pàápàá ti sá kúrò nínú oko. Wọ́n ń rẹ́rìn-ín nínú ahéré wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fàájì níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń mí hẹlẹ bí wọ́n sì ti ń gun orí òkè ní ojú ọ̀nà níbi tí òkúta wà. Gbogbo ìdàrọ̀ gbogbo ilẹ̀ náà ló le koko. Ìdàrọ̀ ilẹ̀ pupa, òkè ojú ọ̀nà le bí òkúta. Gbogbo ilẹ̀ le bí ìdàrọ̀ ilẹ̀ pupa bí epo. Etí ṣòkòtò funfun bàjẹ́ àti ẹ̀wù agbádá di pupa. Àánú àwọn onímọ́tò ṣe mí. Ara wọn kún fún èérí. Ó dàbí ewéko ojú ọ̀nà. Àwọn tí ó sì jókòó sí ẹ̀yìn ọkọ̀, àwọn náà wọ́n kun àtíkè ìjàngbọ̀n. Wọ́n pupa bí ẹ̀gbẹ́ ògiri eruku. Ó bu ọmọ aráyé gbogbo. Ogunlọ́gọ̀ àwọn ẹ̀dá alààyè ni wọ́n mọ̀ pé oòrùn náà mú. Àwọn aláǹgbá ń sáré, ara wọn ń dún hanran lórí ewé gbígbẹ. Àwọn ẹyẹ ńlá kò ké mọ́ nítorí mo ti gbọ́ igbe ẹ̀lúlùú. Mo ti gbọ́ ohùn àdàbà. Ẹyẹ agbé ti ké, àlùkò ti sọ̀rọ̀. Oníkúlùkù wọ́n sì ti dákẹ́ minimini sí ibi tí Olódùmarè tó ṣe wọ́n lọ́jọ̀ sí. Àfi àwọn ẹyẹ kéékèèké gbogbo wọn
tí wọn kò tóbi ju alápáǹdẹ̀dẹ̀ lọ, tí wọ́n ń fò níhìn sọ́hùn, tí ara wọn kò balẹ̀ bí ewé ojú omi. Wọ́n ń ti orí igi kan bọ́ sí orí igi míì gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ti ní kí wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ ni èmi rọra jókòó ní tèmi tí mò ń wo ojú ayé, tí mò ń ronú nípa àwọn ọmọ ènìyàn, nítorí onírúurú ènìyàn ni ó ń bẹ nínú ayé. Mo ti gbà pé n ó jókòó síbẹ̀. Àkókò ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí, àkókò pàtàkì ni ó jẹ́ nínú ìgbésí ayé mi, nítorí ní ìgbà náà ni bàbá mi pa ojú dé tí ó ré kọjá sí òkè odò, tí ó ké ayé pé ó dìgbà ó ṣe, tí àkùkọ sì kọ lẹ́yìn ọmọkùnrin. Ọ̀rọ̀ náà dùn mí gidigidi, ó dùn mí dé egungun, nítorí bàbá mi kò rí bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin. Òun àti ìyá mi fẹ́ràn ara wọn gidigidi, wọ́n sì fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwa tí a jí ọmọ. Èyí ni èmi, Adéyẹmí, Ojúọlápé àti Ọmọ́túndé. Ríṣẹ́ẹ̀lì Ọ̀súnyọmí tí í ṣe ìyá mi jẹ́ obìnrin tí ó fẹ́ràn baálé rẹ̀, tí ó sì fẹ́ràn àwọn ọmọ rẹ̀ púpọ̀. Àánú ń bẹ ní ihò ojú ìyá mi. Ìyá mi ń bẹ lónìí, ṣùgbọ́n bàbá mi kò sí. Ṣùgbọ́n ọ̀ràn ikú bàbá mi dùn mí gidigidi gan ni o, nítorí ó ṣe fún mi bí bàbá tí í ṣe fún ọmọ. Èmi náà sì sa ipá mi dé góńgó kí n bá lè sọ pé mo ṣe wọ̀n tí mo lè ṣe, àti pé mo ṣe bí ọmọ tí í ṣe fún bàbá. Bẹ́ẹ̀ ni onírúurú nǹkan ńlá gbogbo ni mò ń rò nínú ara mi pé bí bàbá mi kò bá tètè kú ni, n ó ṣe fún bàbá mi lóore. Nítorí bí ènìyàn tilẹ̀ wọ ẹ̀wù àkísà tí olúwa rẹ̀ dá aṣọ aláṣọ bora, ṣùgbọ́n tí olúwa rẹ̀ kò bá gbàgbé àwọn ẹni tí ó bí, Olódùmarè náà kò ní gbàgbé onítọ̀hún. Ṣùgbọ́n bí èmi ti ń rò nínú ara mi, tí ẹlẹ́dàá yàtọ̀ sí tèmi o. Bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá gbọ́n jù mí lọ. Ìgbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan báyìí, wọ́n wí fún mi láti ilé pé bàbá mi ti lọ sí ọ̀run alákejì. Bẹ́ẹ̀ ni inú mi bàjẹ́. Mo dorí kodò, tí ara mi sì ń gbóná bí ìsasùn orí iná, tí inú mi dàrú bí ìgbà tí ẹ̀fúùfù bá ń fẹ́ igi oko, tí ayé sì sú mi bí àkísà ẹlẹ́gbin, tí ọ̀run sì dàbí wúrà lójú mi. Ìwọ̀nyí ni mo bẹ̀rẹ̀ sí ní ronú ní ọ̀sán gangan ọjọ́ tí mò ń wí yìí, lẹ́yìn tí ìgbà tí mo ti kúrò nínú ilé tán, tí mo lé góńgó lórí àpáta. Àṣé bí èmi ti jókòó, ẹnìkan ń bẹ ní igbó sùúrù kan lẹ́bàá ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ni èmi kò mọ̀ tẹ́lẹ̀ ní tèmi. Jíjókòó ni mo jókòó tí mò ń wo iwájú, n kò sì wo ibi kọ́lọ́fín tí ó wà yìí mi ká. Ìbá ṣe pé mo mọ̀ eléyìí tẹ́lẹ̀ ni, èmi ìbá tètè kọrí sí ọ̀nà ibòmíràn, kí n jókòó sí ibi tí ẹnikẹ́ni kò lè rí mi, nítorí mo fẹ́ ronú lákòókò náà ni. N kò sì fẹ́ kí ẹnikẹ́ni dí mi lọ́wọ́, nítorí àkókò ire ni ire yẹ ní ṣíṣe, àkókò ìjà ni ìjà yẹ ní jíjà, àkókò ẹkún ni ẹkún yẹ ní sísùn, àkókò ayọ̀ ni ayọ̀ yẹ ní yíyọ̀. Ẹni tí ó ń lọ sí àwùjọ, tí ó dé fìlà ará oko, tí ó wọ ẹ̀wù, ẹni tí ń rin ìrìn àjò, tí ó sì sán bàǹtẹ́, ẹni tí í ṣe ọdẹ, eléyìí ni ti gbé ẹbọ kọjá oríta. Nítorí náà
bí èmi ti ń fẹ́ ronú lákòókò náà, n kò fẹ́ kí ẹnikẹ́ni ó dí mi lọ́wọ́ rárá. Ṣùgbọ́n bí mo ṣe fẹ́ máa ronú, bẹ́ẹ̀ ni ọkùnrin náà yọjú sí mi dandan. Inú bí mi gidigidi. Mo fa ojú ro bí ẹni tí ebi ń pa. Mo ń pòṣé bí ẹni tí ìyà ń jẹ. Mo di ẹnu dúdú bí ọmọ tí ó fà wo oúnjẹ rẹ̀ tí n kò lè sọ fún ẹnì kankan, tí ó ń rìn káàkiri ẹ̀gbẹ́ ògiri, tí inú ọmọ náà sì dàrú bí ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdí ẹmu inú ṣágo. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Àǹtí mi àgbà, Sista Tóyìn Ìbíyẹmí Médùpé, mo rí yín, ẹ dúró déédéé o. Ẹ ṣeun dádì ńkọ́ o àtàwọn àbúrò mi. Mo dúpẹ́ pẹ́ òkun. Gbogbo ẹ̀yin tèmi tó wà níbẹ̀ náà, ẹ ṣé. Kíní kan ni mo tún wò yìí o. Olúwatómisìn Johnson, ẹ ṣé. Gbogbo yín pátápátá òun náà ni mo rí. Bákan náà, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ẹ ṣeun tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tèmi. Ẹ jẹ́ á dúró níbi tá a wà yìí. Ẹ rí i pé mo sọ fún yín wípé àkàgbádùn lítírésọ̀ Yorùbá tọdún yìí yóò ní agbára púpọ̀ jù. Gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ wà ńbẹ̀, ẹ ṣé o, mo dúpẹ́, mo mọ̀ lóore o. Ẹ ṣé gan-an, àwọn èèyàn pọ̀ lójú òpó. Ẹ ṣé. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ ṣeun o, mo dúpẹ́ pẹ́ òkun. Ibí ni n ó ti figi gùn fún ti òní. Ẹ má gbàgbé pé mo ti sọ fún yín, a gbádùn ara wa lọ́dún yìí ju ọdún tó kọjá lọ. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Kí n tó lọ, ẹ bá mi fọ́n kó kárí ilé, kó kárí oko. Ojú yìí ti náà alẹ́ o, ojú òní ti gbogbo wa lágbára